ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ ò wọ́n ní kábíyèsí wọ́n ní arrest lọ́ọ̀yà èyí tí ó issue restrain order lórí Queen Naomi wọ́n ní bí a ṣe gbọ́ allegedly wọ́n ní ṣe ni Anwahem ó lọ charge Queen Naomi ìpè kí wọ́n restrain Queen Naomi kí wọ́n charge Queen Naomi ní restrain order láti lè má wá sí palace àti láti lè má lọ sí royal mansion ilé kábíyèsí tó wà ní Lẹ́kì láti lè má fọwọ́ kan gbogbo nǹkan tí kábíyèsí ní wọ́n ní lọ́ọ̀yà yẹn wọ́n ní kábíyèsí ti charge lọ sí kóòtù ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nì tí wọ́n ló ṣẹlẹ̀ allegedly ẹ jẹ́ ká jọ wọnú gist tèmi. Nǹkan tí ó ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu ni pé báwo ni lọ́ọ̀yà yìí báwo ló ṣe máa lọ gbé irú ìgbésẹ̀ yìí láti lọ fún restrain order lórí Queen Naomi. Gbogbo èèyàn tó wà ní Nàìjíríà ló mọ̀ pé ìyàwó kábíyèsí ni Queen Naomi. Irú owó wo ni wọn bá fún lọ́ọ̀yà yìí tó máa gbé irú ìgbésẹ̀ allegedly bá ṣe gbọ́ ni o tó máa gbé irú ìgbésẹ̀ yìí wọ́n ní ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ya gbogbo èèyàn lẹ́nu nígbà tí wọ́n ní wọ́n fà restrain order lórí Queen Naomi. Wọ́n ní kábíyèsí ti arrest lọ́ọ̀yà yìí. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ wọnú gist tèmi. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́ dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé bó ṣe yà wá lẹ́nu ni pé àǹtí wa ó lọ file restrain order lórí Queen Naomi láti má ní anything ṣe pẹ̀lú kábíyèsí, láti má súnmọ́ kábíyèsí, láti má lọ ṣe anything pẹ̀lú kábíyèsí pé òun ò fẹ́ rí Queen Naomi nínú palace. Wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n ti lọ arrest èyí tó fine restrain order lé lórí. Ẹ̀yin èèyàn lé ẹ rí pé èyí tún lágbára because ó ń ya èmi lẹ́nu nígbà tí mo gbọ́ gist mo ní pẹ̀lú bí gbogbo èèyàn lágbàáyé ṣe mọ̀ pé Queen Naomi ni ìyàwó kábíyèsí. Even gan yàtọ̀ sí Nàìjíríà, we are talking all over the world ló mọ̀ pé Queen Naomi ni ìyàwó kábíyèsí. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn tí kábíyèsí tí wọ́n lọ arrest lọ́ọ̀yà yìí èyí tó file restrain order fún Queen Naomi ìpè ta ló rán ní iṣẹ́ tí wọ́n bá rányàn níṣẹ́ irú àfitọ́mọjẹ wípé kí ló ń rò tó fi máa lọ file restrain order fún ìyàwó òun. Wọ́n ní àǹtí Wahem ló ní kó gbé ìgbésẹ̀ yìí. Ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé yìí tún lágbára nígbà tí ẹni ẹlẹ́ni tó ń sọ fún yín pé òun fẹ́ gba ìyàwó òun padà tí ẹ kọ etí ikún tẹ ní kò ní ṣeé ṣe. Ṣé ẹ̀yin lọkọ ni àbí kábíyèsí lọkọ? Ó dẹ̀ lọ pé àwọn ẹ̀dà wá wípé kán wá máa bá kábíyèsí sọ̀rọ̀ ẹ pé ò lè jáde kúrò nínú palace, ó dẹ̀ wùwà tó bójú mu nínú palace yẹn. Wàá máa bá kábíyèsí fi gagbága bí ìgbà tó yẹ pé ìwọ lọkọ, ìwọ lọ ọba. Mi understand nǹkan tí ó le nínú ọ̀rọ̀ yìí. Ọkọ yín ní ẹ lọ sí ilé tó ń rà fún yín. Ká ní kábíyèsí ò ra ilé ní ìṣẹ́ lè máa bínú. Kábíyèsí ra ilé fún yín, wọ́n ní kẹ́ ẹ lọ síbẹ̀, ẹ yarí ẹlẹ́ẹ̀ni lọ síbẹ̀. What are you taking the king for? Bóyá nítorí pé òun ṣe ọmọ Yorùbá ló fi mọ ìwúlò àti pàtàkì tí ọba jẹ́ ni because ọ̀rọ̀ yìí ó ń yà mí lẹ́nu.
kí ló dé? Kí lẹ tó fẹ́ kí kábíyèsí ṣe tí kábíyèsí ò ti ṣe? Kí lẹ tó fẹ́ kán ṣe tí kábíyèsí ò ti ṣe? Kábíyèsí ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe, still yet appreciate kábíyèsí, still yet appreciate kábíyèsí. Wọ́n wá lọ file restrain order pé kí Queen Naomi kán má wọ palace, kán má wọ royal mansion, kán má dé ibi property kábíyèsí, kán má súnmọ́ kábíyèsí. Who do you take yourself for? Tó bá jẹ́ lóòótọ́ ní gist tá a gbọ́ yìí, ó kọjá yẹ, ó kọjá yẹ pátápátá. Ẹ̀yin èèyàn lé, ọ̀rọ̀ yìí tún lágbára o, ṣùgbọ́n wọ́n ní kábíyèsí ti arrest lọ́ọ̀yà yẹn. Tá bá tún gbọ́ update lórí a máa mú wá fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi, fún ìfẹ́ tẹ́ ẹ ní sí mi. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, ẹ̀ ń like, tẹ́ ẹ ń subscribe. Ọlọ́run Elédùmarè aláàánú á bá mi gbọ́wọ́ yín sókè o, ẹ̀ ní fọwọ́ gbọ́mọ sí o. Òkè òkè ní ọlá yín á máa lọ ní agbára Ọlọ́run. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. God Almighty will bless you. I love you all.